Hallelujah o. Update on IMEKO Asusua. Asusua o. Asusua. Ẹ máa wọlé bọ̀ pìrìpìrì. Ṣẹ́rí mo múra òtútù fún yín. Ó yẹ kí n ti lo ṣọ́ọ̀lù gan sọ́rùn mi. Ó yẹ kí n lo sọ́rùn mi kí múra mi kó lè pé. Ẹ ti máa mọ̀ pé inú ilé pé mo kàn ṣe fi sí bíbá pé inú ilé mo wà. Mo kàn ṣe fi sí ni. Hallelujah olùyàlúyà o. Ẹ máa bọ̀. Àníṣe àjọ máa fọ̀jọ́ mímọ́ yìí ni. A máa fọ̀ tó máa funfun ṣe. Ayé orí burúkú kankan ò yọ. No way. Ayé ka ò yọ. Ayé ka ò yọ. IMEKO yìí náà ni update ni mo mú wá fún wa. Kẹ́ni kankan má pè mí o. I'm on live already o. Báwo ló ṣe lè rí bẹ́ẹ̀? Torí mo ti ń retí kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ dẹ̀ lè bò mọ́lẹ̀. Ọlọ́run ọba ò ní jẹ́ níbi tí mo wà yìí kọ́. Níbi tí mo wà yìí kọ́. Àmì o Jésù Kristi. Okay. Ẹ máa bọ̀, ẹ máa wọlé bọ̀ wìrìwìrì wìtìwìtì. Èmi á máa update yín tí bá ti fún wọn ní time tó yẹ kí wọ́n wá tí wọn ò bá ti wá. Èmi á bá yín, màá bá wọn gbé jáde. Màá bá wọn gbé jáde. Ẹ̀yin ò ní gbọ́, èmi náà, I no go gree. Me no go gree. Ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní IMEKO lẹ́yìn kọ sínú kinní ṣá? Mi dẹ̀ ní glasses mi ń bí. Mr. Adeshiyan, Venerable VSE Adeshiyan, ẹ̀yin lẹ sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní IMEKO, ṣùgbọ́n ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣálẹ̀ ṣàlàyé ṣá? Èmi fẹ́ wá bá yín fi eléyìí kún. Ẹ káàsán. Ọmọ yín náà ni wọ́n náà nolè ọlọ́mọ plenty jọ̀gbọ̀n ṣe nìkan fà. Ọmọ Celestial Church of Christ. Tó ní NAFDAC number. So, èyí tí wọ́n put in place. Director of the Army Board. Wọ́n diligently monitor gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Task Force Committee wọ́n lè patrol gbogbo grounds yẹn dáadáa. Àwọn ṣàkẹ̀dẹ̀ wọn yẹn náà focus on Basilica. Gbogbo ẹ̀ náà láti gbọ́. Ó dáa. Ẹ ṣé ẹ kú kíkọ. Ẹ káàsán. Èmi ò ní gbá wọn pẹ̀lú ọ̀bọ jáwùrà o.
tó wà very very important sí mi ní ti Mercyland yẹn. Àwọn ti Mercyland committee don't take it to a full charge. Torrent sound equipment for the area. Ọjìdá. Gbogbo ẹ̀ náà la máa ṣàlàyé fúnra wa. Ẹ káàsán. Mo kí gbogbo wa. Hallelujah o. Òtútù mú. Ṣé rí pé mo múra òtútù. Òtútù ó yẹ kí n lo ṣọ́ọ̀lù pàápàá. Ṣé kí n lọ mú ṣọ́ọ̀lù mi kí n lọ sí ká lè mọ̀ bí nǹkan tó wà ńta yẹn bó ṣe dẹ̀dẹ̀ búlà sí. Afternoon, my love. How are you? God bless you. Accountability and transparency proclaims the IMEKO Convocation Committee. Bàbá irọ́ lẹ pa. Ṣé kí n lo ṣọ́ọ̀lù mi sí ẹ jẹ́ n lọ wá ṣọ́ọ̀lù kan wá ìkan wà nítòsí tó bá nǹkan tí mo dé yìí mo jẹ́ kí n ó bá mu. Ẹ jẹ́ kí n mú. Ìjàgbọ́n wù mí fà lọ́sàn yìí ni o. Ìjàgbọ́n wù mí fà gidigidi lọ́sàn yìí ni ó torí pé rìpọ́ọ̀tù tẹ́ kọ jáde yìí rìpọ́ọ̀tù yìí yóò kò pé kò kúnná tó ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe ó jẹ́ nǹkan tó ta mí lára nítorí oh my god kí ni tí mo fi síbẹ̀ yẹn sticker yẹn ẹ jẹ́ kí n mú sticker yẹn wá sísàlẹ̀ ṣojú mi yọ dáadáa ṣojú mi fà ìṣe lè yà mí fọ́tò àníjọ̀gbọ́n wù mí fà lọ́sàn-án. Ṣé rójú mi ṣe lè yà mí fọ́tò ẹ yà mí tìkàtìkà mo gbéjọ̀gbọ̀n wálé lọ́sàn yìí ni. Good afternoon, everyone. May Jehovah Almighty have mercy on us, on the exact problem that is going on in IMEKO, in Celestia. Ẹ má yẹ kí n sọ pé Meko. In Celestia fold. Ohun tó ṣẹlẹ̀ IMEKO tó ní wọ́n tún ṣe gbogbo ẹ̀ mo sì máa padà wá lọ́la kíní máa ní part 2 o. Thank you jàre ẹ wá bá mi kó díẹ̀ ní òtútù mi tó wà ládùúgbò mi sára ẹjọ́ o ọ̀fẹ́ ni mo fẹ́ fún yín mi ní kẹ́ mówó wá. Mercyland IMEKO ǹjẹ́ lẹ́yìn mọ̀ wípé ẹ jẹ́ kí kọ́kọ́ play kíní yìí kẹ́ gbọ́. Orí iṣẹ́ rí eye service ayé service màámi ẹ káàsán mà ẹ káàsán màámi ọmọ dáadáa ni mi ò kì í fàjọgbọ́n ṣùgbọ́n ẹ jẹ́ bá mi wo fídíò yìí kẹ́ bá mi gbọ́ nǹkan tí wọ́n sọ ń bì. Má wọ kájígà wọlé o. Má wọ kájígà wọlé. Ẹ wo bó ṣe wọ́ ọmọ yẹn sẹ́yìn. That is very very rude. That was very 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 rude. Ojú ayé náà ní gbogbo ẹ̀. That is called bully embarrassment. Bully girl yẹn. I'm still looking for the lady. Please, if you know her whereabouts, I want to ask her 1 or 2 things. Ẹ káàsán, èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín náà ni. Ọlọ́mọ rẹpẹtẹ, ọlọ́mọ jaburata of Celestia. Àwa gbéborùn, àwa ṣàlàyé bó ṣe jẹ́. God bless me. God bless me. Nǹkan tó ṣẹlẹ̀ níjọ mímọ́ is nothing to write home about. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ máa wí lọ torí tí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀rí pàdúrà mi yẹn. Ó jẹ́ káwọn ogun ọ̀run kó sọ̀kalẹ̀ wá ní wìtìwìtì. Ní wọ̀rọ̀wọ̀rọ̀.
ní wàrà ṣèṣà ẹ má bínú ṣe rí working table mi yẹn ibẹ̀ ni mo ti máa ń send àwọn tó bá order fún àgbo nǹkan kan so ẹ ṣàpá wo ẹ rí ẹ jẹ́ kí n gbé kòkò mi wá torí wọ́n ní wọ́n rí kòkò bí tó kóògùn sí ṣe rí gbogbo yín náà lẹ gbọ́dọ̀ ní ẹ gbọ́dọ̀ ní ẹ̀bẹ̀ nílé nínú òtútù yìí ṣe rí ẹ̀bẹ̀ ló wà ńbẹ̀ epo pupa ni mo gbá yẹn èmi ò dẹ̀ lo abọ́ àwọn òyìnbó abọ́ ìlú mi ni abọ́ ìbílẹ̀ mo dí tí mo fi ń jẹun pàápàá mo ní tí mo fi ń sebẹ̀ mo dẹ̀ nígbà tí mo fi ń mu nǹkan àdìbà ò lè tí mo fi ń mu nǹkan ìwọ má fa ha mu nǹkan máa ṣètò lóyìnbó lọ bóyá ẹ mọ̀ tún mọ̀ wọ́n máa sọ pé ọmọ orí igbá kì í rí ìdíjókòó òun gangan ló dùn mu nǹkan jù tẹ́ bá mọ̀ ẹ mọ̀ if you know you know if you don't know you don't know tẹ́ bá fẹ́ lo ṣẹ́ ọmọ orí igbá báyìí ní kẹ́ fi lò ó máa ta sáwọn ọ̀tá yín lórí ni pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ fẹ́ máa gbógan ọmọ orí igbá ní kẹ́ fi lò mo tún já yín sí ní àṣàwórì a lọ́mọ orí igbá kì í rí ìdíjókòó mo ti gbọ́ o ìwọ má lọ mọ orí igbá kó fi lo nǹkan bó fẹ́ fọ́ ẹ̀kọ́ mu gan ọmọ orí igbá ni kó lò mo ti gbọ́ o ìwọ má lọ mọ orí igbá kó fi ṣe rí ọmọ tí bẹ́ẹ̀ ni jàre tó bá mọ orí igbá tó bá fi gbé ẹ̀kọ́ gbóná àtàgúnmu tó bá fi gbé sára báyìí kó tó délẹ̀ báyìí kó tó dékun ẹ̀ báyìí wà lọ flush ni àbí tó bá fẹ́ fi lo ẹbu ẹ jẹ́ kí n kúkú sọ tẹ́ bá fẹ́ fi lo ẹbu Jésù ló gbọ́n inú ìjọ Celestial ọ̀rọ̀ yìí ò ní pẹ́ kò ní ju 30 minutes lọ maxi torí mo fẹ́ fàjọgbọ̀n gidi ni ṣe rí èyí tí ọ̀rọ̀ yìí kàn tí ẹ bá lọ bá àwọn tó wà ní authority kẹ́ lọ ṣàlàyé fún wọn tí yín bá yín máa gbé fọ́tò yín báyìí mo lọ gbé sórí YouTube ni Mercyland tẹ́ ń pariwo tí wọ́n ti torí ẹ̀ tí àwọn ọ̀yà oníṣẹ́ ẹ má wọ kádígà wọlé o wọ́n ní ká má wọ kádígà wọlé o ṣùgbọ́n bàǹtẹ́ ń wọlé ń bẹ̀ yẹn o bàǹtẹ́ ìfúnpá ẹ wo bó ṣe tí ọmọ yẹn dànù that is not right gbogbo wa la mọ̀ wípé àsìkò òtútù la wà yìí and it's early in the morning tó bá yí bọ́ sọ́ọ̀sì wọn torí tó bá bọ́ sọ́ọ̀sì yẹn wọn ò ní lọ sọ́run àní gbogbo àwọn stupid things tẹ́ máa tẹ́ ń wo kókó apámọ̀ yìí kò ní ìdí ẹ̀ ìyá tó ń sọ pé kí ọmọ yẹn kó má wọ cardigan yẹn òtútù ló mú ló ṣe wọ cardigan yẹn she should have worn kọ́kọ́ tó warm sísàlẹ̀ àbí kó wọ white cardigan àsìkò òtútù ní December àsìkò ọyẹ́ adẹ̀lára gba nǹkan sí jura wa lọ so ẹ kúrò nínú òṣì tẹ́ ìṣe ní mẹ́kọ́ ń bẹ̀ yẹn ìyá tó ń sọ tó wọ́ wọn dànù tẹ́ bá wo nǹkan tó kó sábẹ́ aṣọ tó ṣẹ̀ wá gbé sùtánà lé lórí ẹ ní bìlífù ó kó sí abẹ́ aṣọ lóríṣiríṣi ni mo wo fídíò yẹn fíntífíntín ẹ wo ọmọ tó wà ní àárín méjì yẹn ṣe rí pé wọ cardigan ọmọkùnrin yẹn ṣe rí pé wọ cardigan sí abẹ́ sùtánà ẹ̀ ṣe rí ẹni tó wà níwájú lọ́hùn ṣe rí pé òun náà wọ nǹkankan blue sí abẹ́ aṣọ ẹ̀ bàbá tó ń lọ tákùtàrí wọ́n rí fíéfíé lọ́ọ̀kan yẹn ṣe rí pé àwọn náà wọ nǹkankan sábẹ́ sùtánà wọn ẹ̀rí lady kan tó ń wọ blue sábẹ́ tiẹ̀ ẹ̀rí ọmọ kékeré yẹn tóun náà wọ something green tó wọ̀ sí abẹ́ tiẹ̀ kó tó wá so nǹkan tó yẹ kí lady náà kó ṣe nìyẹn kó wọ̀ sí kinní but not by dragging her out ọkọ mi go and change it lọ wọ̀ sínú má wọ̀ sí orí sùtánà ṣùgbọ́n nínú chọ́ọ̀chì oríṣiríṣi lẹ̀ ń kó sọ́rùn bíi lúkúlúkú oríṣiríṣi àkísà nígbà tẹ́ bá wọ sùtánà tán ẹlẹ́yìí women kinní kan ẹ̀ẹ́dẹ́ta ìbí àwọn boy scout
oríṣiríṣi ẹlẹ́ni àbí nínú níwájú pẹpẹ lẹ ti ń wọ̀ yẹn wọ́n ní kó má wọ̀ yẹn wọlé. Tó bá tún dìkórè oríṣiríṣi band oríṣiríṣi ribbon la máa rí. À ń ṣayẹyẹ ọdún náà ni tẹ́lòmíì máa fi gbé nǹkan míì wọnú pẹpẹ lójoojúmọ́ mọ́ ṣe ń gbé wọ̀. Ìròyìn lérèfé tẹ́ ẹ̀ sanwó fún ẹjọ́ bá mi pín kinní yìí ẹni tẹ́ ẹ̀ bá pín kinní yìí ẹ máa kọ́lé ẹ máa ra mọ́tò ẹ máa ṣoríire ẹni tí ò bá pín kinní yìí káàkiri ọmọ ẹ máa ṣògo ọmọ máa ṣe nǹkan rẹ lójú ẹ lọ́dún yìí ẹ̀yin náà máa rí ògolo ẹni tó bá wá síbí pẹ̀lú ọkàn mímọ́ ni o ẹni tó bá wá sórí ètò mi pẹ̀lú ọkàn mímọ́ àti àyà funfun tí ì bá ṣe pé o wá gbọ́ nǹkan tí mo máa sọ tó máa lọ fi pé o bá dẹ̀ bú mi o ti balẹ̀ ayé ara ẹ jẹ́ ẹni tó bá mi pín nǹkan tí mo gbé yìí ẹ pín sórí messenger yín ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí YouTube yín ẹ ṣàpín nítorí the evil that is going on in Celestia bí mo ṣe ń pariwo mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ọdún wo ni bàbá Mobi yìí ná àbí Mobi yìí náà wọ́n ṣàṣọpọ̀ orúkọ wọn kọ́ta máa pè wọ́n náà nìyẹn náà ti lọ sí àwọn women council àwọn náà fún ìgbàjámọ́rùn ògo fọ́lọ́run lókè ọ̀run ọdún wo ni bàbá Mobi yìí náà ló ti fẹsẹ̀ tẹ Makoko orí ètò tí mò ń ṣe yìí náà ni tí mo ní ẹ máa tó báyìí ẹ máa tó báyìí nítòótọ́ wọ́n ń bọ́ sí kọ́nà àwọn ń bú mi ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń sọ gbogbo nǹkan táwọn ẹbí ọlọ́mọ plenty tá à ń tọ̀ mọ́lẹ̀ sí fún wọn pé kó má bàa ṣòfò dànù wọ́n ń lò lábẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń tèkì credit ẹ̀ èmi ò ní ìdí ẹ̀ látọ̀dọ̀ yín mi ní ìdí credit kankan látọ̀dọ̀ yín tèmi ṣáà ni pé iṣẹ́ Ọlọ́run tó rán mi ó ń fara hàn. ẹ ń pín náà ni nǹkan tẹ́ ń pín yìí náà lẹ́ ń pín ẹ ń pín kẹ́kẹ́ ṣóòsì. It's very sad wípé nínú Mercyland tẹ́ ní kí wọ́n má ṣe kíni kó má wọ cardigan wọ̀ nítorí òtútù àwọn olùṣọ́ yín wọ́n gbé bàǹtẹ́ wọbẹ̀ wọ́n gbé òrùka ẹ̀rẹ́ wọ́n gbé wọbẹ̀ ìkan nínú àwọn olùṣọ́ yẹn òun àti ẹnìkan wọ́n jọ ń dragi kankan nínú ilẹ̀ àánú ń bẹ̀ yẹn ó dẹ̀ yọ òrùka ó dẹ̀ fi gbá ẹni yẹn dẹ̀ kú gbogbo nǹkan tó lọ níbẹ̀ kọ́kọ́ lẹ mọ̀ o ṣùgbọ́n èmi a máa mú wá jáde síta fún yín ní díẹ̀díẹ̀ torí rìpọ́ọ̀tù òṣì tí wọ́n kọ yìí ó trigger mi. ẹ lè sọ pé because of ooru because of kinní kan because of kinní kan now olùṣọ́ tó pààyàn sínú ilẹ̀ àánú ìbẹ̀rẹ̀ ní gbogbo yín dẹ̀ sùn sí mo sọ fún yín sẹ́ mo ní ẹ máa gbàdúrà yín nínú ilé lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀run ṣú dẹ̀dẹ̀dẹ̀ kò ní já lé mi Olúwatóyìn lórí kò ní já ti ẹ̀yin plentiful plenty ọ̀sìn mi lórí èyí tẹ́ tó gbágbá sùn lọ́yẹ́ tẹ́ ń jáde síta Ọlọ́run kò ní fi yín pamọ́ ẹ̀bùn Olúwa mi it's been a long time my sweetheart God bless you amen amen amen. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ara pamọ́ lẹ́yìn kinní tẹ́ ń fẹ́ ká dárúkọ yín èmi ò tiẹ̀ lórúkọ ẹnì kankan dá àdá fún ẹ̀yà mi ìfúnpá ìfúntán bàǹtẹ́ òǹdè ẹni yìí olùṣọ́ yòun pẹ̀lú ìkànnìkan dẹjọ ní argument nínú ilẹ̀ àánú ń bẹ̀ níbi tí ẹ̀yin ti tẹ́ ẹ tẹrí balẹ̀ sí tẹ́ ẹ ṣí fùrọ̀ sẹ́yìn tẹ́ ẹ sọ pé ń gbàdúrà nínú ilẹ̀ àánú ń bẹ̀ èèyàn kú síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ ṣé wá rí ẹ̀yin mẹ́rin tẹ́ ẹ gbé òkú yẹn jáde tí ẹ bá fẹ́ rí fọ́tò ara yín níta gbangba ẹ lọ sọ fún àwọn authority nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ju yín rí ẹ̀yin mẹ́rin lẹ gbé jáde ẹnìkan gbé apá kìíní ẹnìkan gbé apá kejì ẹnìkan gbé ẹsẹ̀ kan ẹnìkan gbé ẹsẹ̀ kan ó jẹ́ èèyàn mẹ́rin
ẹ̀yin ọmọkùnrin mẹ́rin tẹ́ ẹrù òkú yẹn kúrò níbẹ̀ yẹn tí ẹ bá fẹ́ pé kí iná Ọlọ́run kó jó yín tẹ́ fi ṣe òkú òru ẹ lọ sọ fún authority. Àní mẹ́kọ tọdún yìí sẹ́ àní kò sí àdúrà kankan tó gbà níbẹ̀ èmi ni mo pa nírọ́ fún yín torí òkú sùn lọ́dọ̀ tún ló sì ni bẹ́ẹ̀ náà dẹ̀ ní kọ́ndọ̀m dẹ̀ sùn lọ yàtúrú sínú ilé àánú ń bẹ̀. Kọ́ndọ̀m ọmọ yọ̀ díẹ̀ náà ṣe ń bẹ̀ throughout. Wọ́n dóbò kí lẹ́yìn ìgbà tí ọmọ mi Benjamin lẹ́yìn ìgbà tí yẹn dóbò tán lọ́sàn títí tó do láàárọ̀ tó do gbogbo ẹ̀ tán ó wá dé ó wá ranjú ó lóun gbé fìlà ó lóun gbàgbára dání èèyàn tán rẹ̀ lẹ́yìn ìgbà tó dóbò tán tó tiẹ̀ tún sọ pé òun tó tún pín wọn àwọn ọmọ wóbè àwọn ọmọ tó wá ṣe ìsọjí àbíkílẹ̀ lọ ṣe ní ìbẹ̀kọ àwọn náà ni ó specialize pé kó máa pín obìnrin tó bá ti wà ní mẹ́kọ wọ́n máa rán níbi tí wọ́n rà pa owó ìpín tí ẹ̀yin jìyà lé lórí tẹ́sọ pé ń san òun làwọn ọmọ ọ̀ṣọ́fà ni wọ́n fi ń dóbò kiri lọ́dọọdún wọ́n ṣe súyà wọ́n ṣe fàájì wọ́n kọ́tíjọ wọ́n kóbìnrin jọ ìmí inú wọn ìhòhò náà máa wà tó máa jó tó máa ti kábọ̀ wọn nídìí tó bá yá wọ́n wá lọ ranjú á sọ pé gbàdúrà kí lè lọ ṣe ní mẹ́kọ ọ̀hún. If tẹ́ bá tí gbà wípé ẹ lè gbàdúrà nínú ilé tó bá tí lè nígbàgbọ́ débi pé tó bá gbàdúrà nínú ilé ẹ̀ tó sọ àdúrà kalẹ̀ sínú ilé Ọlọ́run lè gbọ́ you are not yet born again you are not yet circumcised. O tí mọ nǹkan tí wọ́n ń pè ní Ọlọ́run débi tó máa mọ ẹni tó ń jẹ́ ọmọ ẹ̀ Jésù Kristi ó kàn ń pè láhọ́nlá ó kàn ń pè wọ́n náà kàn ń bá wọn pè ní. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ gbé òkú ẹni yẹn tẹ́ gbé jáde kúrò ńbẹ̀ yẹn kàn má rí tẹ́ fi ṣe òkú òru kúrò ńbẹ̀ tí ẹ bá lọ rìpọ́ọ̀tù ara yín máa gbé yín jáde inú spirit náà ni spirit omi òbò ẹ̀yìn ìgbà náà ló lọ yẹ̀ṣẹ́ ti Démọ́lá nígbà tó dóbò tán wọ́n yẹ̀ṣẹ́ ti Démọ́lá wọ́n kó lọ sí ọ̀dọ̀ onímẹ̀kọ gbogbo ẹ̀dí gbárùgbàrú aṣáàdùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀tàn tó fẹ́ lọ fi tàn wọ́n ní Amẹ́ríkà pé òun ti gbágbára dé mo ti jára àwọ̀ ẹ̀ torí kò sàgbára kankan bí kankan ohun tó gbé dání stay lásán ni kò sí mi in fact ṣe rí yànmùyànmú tó ń jẹyàn agbára tó wà nínú ẹ̀ tó wà nínú yànmùyànmú tí yànmùyànmú yẹn tó bá fi ẹnu sọ fìlà yẹn báyìí fìlà yẹn máa dálu sódì kejì ni. Ẹ mú hallelujah olùṣọ́ àyìndé oyin ayọ̀ oyin ní tèmi ayọ̀ ní tèmi o ṣé ẹ mọ̀ wípé ayé yín máa lóye lọ́dún yìí ayé yín máa níyọ̀ lọ́dún yìí ayé yín ò ní dòbò lẹ́ni tó bá ṣe rere ni o tí gbàgbọ́ ẹ̀ tó bá rọ̀ mọ́ Ọlọ́run tí kò ṣe pé sẹ̀lẹ̀ orúkọ sẹ̀lẹ̀ ni ìgbàgbọ́ ẹ̀ ló rọ̀ mọ́ torí lọ́wọ́lọ́wọ́ yìí kò sí nǹkan tó ń jẹ́ sẹ̀lẹ̀ níwájú Ọlọ́run mi ò fi sọ nǹkan tí kò dáa torí wọ́n ti bàjẹ́ kọjá 99%. Ìmẹ̀kọ ọdún yìí ó fi fọ́ ní ẹ̀kọ́ lọ wéèsì owó dànù ẹ̀kọ́ lọ gbatẹ́gùn ni kò sádùrà kọ̀kọ́ tẹ́ lọ gbà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn àgbà tí wọ́n ní wọ́n ṣe reconciliation náà finú ni wọ́n fi ń bára wọn jà náà finú náà fi ń bára wọn jà ni wọ́n ń pe ògèdè burúkú ni wọ́n ń pe ọ̀fọ̀ burúkú èmi fọ́lọ̀ gbogbo kìíní yìí láìfún ni ẹlẹ́wà gbàdúrà ibẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ sọ pé kọ́ máa dáwó lẹ́rùbà sí àkiri lẹ́ńtà kan káàkiri why what on you bully that lady please I want that girl mo ṣe ń wá
bóyá ó lè farapamọ́ fún mi because kò fẹ́ kí but ojú ẹ̀ ti hàn. I'm really looking for that lady. Sorry, Ọlọ́run tó máa yọ ẹ́ ló ní kí wọ́n lé ẹ jáde kúrò níbẹ̀ yẹn kó má bá wọn forí kó jàǹkárí wọ ọjọ́ yẹn. Tó bá tí ọmọ kan tó ń pè ní ajá ewu lọ, àwọn àwòrì lómi lówó ẹ, àkú tó bá ara bí yóò bá pàdé ajá ewu lọ, má dákọ̀ fún. Ewu fún ẹ dá lọ́jọ́ yẹn. Ìwọ̀nba tẹ́rẹ́tẹ́rẹ́ tó ti rí gbà, wọ́n drain ẹ̀ sílẹ̀ ńbẹ̀. Ẹ wo bó ṣe sùn lọ sínú ilẹ̀ tó pupa, ilẹ̀ tó bu tátátátátátátá. Ẹni Jerusalem, ṣé tẹ́ ìbá lọ sí Jerusalem? Torí ẹ pè bẹ̀yẹ ní Jerusalem yín sìn. Ẹni kọ́ máa wọ socks wọbẹ̀. Kí ló dé tó lè wọ socks wọbẹ̀? Ṣèbí lẹ́lẹ́ ni. Wọ́n wọ bàtà. Wọ́n wọ bàtà. Ẹni tó bá wọnú Mercyland yẹn tí ò bá wọ bàtà, tí ò bá wọ socks wọbẹ̀, ó tún kó jàǹkárí wọ̀ mọ́ èyí tó ti wà lára ẹni. Kí nìdí? Ìtọ̀ oríṣiríṣi, spit awareness kò sí. Ìtọ̀ oríṣiríṣi kò sí torí pé kò sí toilet bí tó kálukú wọ́n máa yọ sẹ́gbẹ́ kan bá ti wọ̀ tó máa ti ṣúrúrúrúrúrú. Ìyẹn kan Ọlọ́run púpọ̀. Ṣé wá rí condom àtọ̀ oríṣiríṣi ló wà níbi tẹ́ ń pè ní Mercyland tẹ́ lọ forí yí balẹ̀ fún yẹn. Ọ̀pọ̀ nínú yín ló jẹ́ pé ìbẹ̀kọ ọdún yìí ẹ máa sunkún ni pé kí lẹ lọ sí. Torí nǹkan tó máa bàjẹ́ nínú tó ti da tẹ́tẹ̀rẹ̀ tó máa bàjẹ́ tẹ́ ti fi ara kó wálé. I'm not stopping anybody from going to IMEKO, but you can go there tí ò bá sí festive. Tó bá yẹ pé ìgbàgbọ́ ẹ̀rọ mọ́bẹ̀ pé o ṣá gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ ṣá. You are still not born again. You don't know God. You don't know Jesus. You don't know anything about Holy Spirit. O bá jẹ́ wòlíì látẹ̀ní títí kó dé kutu wenji tó sọ pé tó bá tí dé mẹ́kọ yẹn. Àdúrà ẹ ò lè gbà. You are doing yourself. Ẹ̀yin mẹ́rin tẹ́ fi ẹ̀yin gbé òkú yẹn kúrò ńbẹ̀ yẹn. Tí ẹ bá jáde. Torí nínú report òṣì tí wọ́n kọ síbí báyìí. Everything ó look beautiful, ó sound rosy. Ẹni tó kàn ló mọ̀. Kí ná máa sọ pé ó pa ẹni yẹn. Nígbà tán bá máa yí mọ́, wọ́n ní àwọn kidnapper náà ti gbé lọ, wọ́n láwọn Fúlàní ni. Àwọn tó gbé lọ, nígbà tán bá máa lọ jù dànù síbi tán máa jù dànù sí, wọ́n lè ṣaládà àbí kan ṣalọ́bẹ. Wọ́n nígbà tán máa rí, wọ́n rí òkú ẹ̀, wọ́n ti gé lápá, wọ́n ti gé lẹ́sẹ̀, wọ́n ti gorí ẹ̀ lọ. Láì mọ̀ pé inú ilẹ̀ àánú IMEKO náà ti pa nìkan olùṣọ́ kan ló ṣe kéne ló yọ òrùka ẹ̀rẹ́ ló fi pa torí pé wọ́n ní just arguments. Ṣùgbọ́n kí ló mú òrùka yẹn wá ṣe níbẹ̀ yẹn? Ó wá dánwò. Ó dẹ̀ ti ń lò tipẹ́tipẹ́. Ọlọ́run sọ pé àṣírí ẹ máa tú ni. Ẹ má jẹ́ kí n bá yé fọ́ gbogbo kíní yìí o. Ẹ má jẹ́ kí n bá yé fọ́ kíní yìí o. Torí tí bá bá yé ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní IMEKO ọdún yìí. Nigerian government àwa ti IMEKO o. Torí mo ṣì ń bá yín sọ, mo ń bá yín sọ. Ẹ ní kí ló ń sọ? Mo ń bọ̀ ní IMEKO pẹ̀lú fáìlì rẹpẹtẹ. Kẹ́ lè mọ̀ pé gbogbo òṣì tó ń lọ ń bẹ̀ yẹn tó tọ́ ni mo ní lọ́wọ́. Tẹ́ bá dẹ̀ push me to the extreme. Màá send díẹ̀ sáwọn tó lágbára lórí gbogbo wa. Ẹ̀yin kan ṣá tọ́lọ́run ti kọ̀yìn sí. Ilé àánú yẹn kò sí nǹkan tí wọ́n rà tí wọ́n tà tán bẹ̀, wọ́n ra bra, wọ́n ra kọ́ndọ̀mù, kò sí nǹkan tí wọ́n rà tán bẹ̀ nínú ilé àánú. Ẹ̀sìn lọ bẹ́ẹ̀ làwọn olùṣọ́ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ibẹ̀ náà ti wá ń tà.
ẹni tó bá fẹ́ yọ orí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ kó inbox mi lórí WhatsApp mi. IMEKO ti the meeting point of buying and selling. Ibẹ̀ lẹ ti máa fún àwọn clients. Ṣó yẹ kó olùṣọ́ máa ní clients. Ṣó yẹ kó olùṣọ́ máa ní customer. Olùṣọ́ àti wòlíì àti òjíṣẹ́, we are doctors. We are doctors. And all these people that come to us because Ọlọ́run fún àwa ní oore ọ̀fẹ́ díẹ̀ jù wọ́n lọ, they are our patients, not customer, not clients. Wọ́n tà fúnpá ní IMEKO lọ́dún yìí. Wọ́n tà lẹ́kẹ̀dí ní IMEKO lọ́dún yìí fún àwọn obìnrin tó fẹ́ lọ di ọkùnrin mọ́lẹ̀. Haba. Mo ń fọ́ náà. Ṣùgbọ́n ẹ mọ̀ pé tá bá perí ajá máa perí ìkòkò tá máa fi sè é. Ìtorí ẹ̀ ni mo sọ pé ìrìn àjò papa for that 20 years. Bẹ́ẹ̀ ni meeting point for pé fín. Kí ló ń pè ní fín? Yọ̀dí ẹ sẹ́yìn. Kágun kan sókè. Kọ́yàn bọ̀ mí lẹ́nu. Ẹ̀yin olórí burúkú mẹ́ta lọ́kàn wèrè pàtàkì. Níbi tí mo dé ṣiṣẹ́ Olúwa délé ní Olúwa ṣeun. Kábọ̀ nítorí kò síkú lójú mi àfi powder. 150 lọ́lọ́run bá mi dá. So tí bá di 149 tí mo bá kú ẹjọ́ ẹ̀rọ òkú mi. At the age of 149, bó kú 2 days báyìí kí n pé 150 yẹn. Ẹ̀rọ òkú mi mo gbọ́dọ̀ mẹ́ni tó pa mí, mo gbọ́dọ̀ mú dání lọ. Like how much ni kíni? Ṣé mi ni mò ń bá wọn tà ni? IMEKO ọdún yìí is a total disgrace to the spirit of the living God. It was a total disappointment to the Holy Spirit. Bẹ́ẹ̀ni, very stupid set of people. Ṣé ara iṣẹ́ náà ni kí olùṣọ́ kó mú òrùka ẹrẹ́ kó fi gbá ọmọ lọ́mọ in the name of ó fẹ́ test ẹ wò tó bá jìnnà àbí kò jìnnà, tó bá wọná kàbí kò wọná, ló bá wọná mọ́lá. Ẹ̀yin olórí burúkú mẹ́rin tẹ́ wá fẹ́ kò ní dá fẹ́ni tó fẹ́ kọ́ọ̀tì láì mọ̀ mí lọ́wọ́. Ẹ tó bá wọ́n pé òun fẹ́ pull ẹjọba mi tẹ love and like. Ẹ tó bá fẹ́ pull program yìí down lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ilé ayé ẹ máa ṣá málámálá. Gbogbo ohun tó bá ní pátápátá ló máa fojú sunkún ẹ̀. Iṣan rẹ̀ máa dì ẹ́ mọ́lẹ̀. Àmùrèkámùrè tó bá ń lò ó máa fi pokùnso ni. Àfi tó bá yẹ pé normal network. Ẹjọba mi tẹ love and like. Tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn, love and like ló máa jẹ́ kí Facebook kó máa pull it down. Love and like ní kẹ́ bá mi tẹ̀, òun ló máa jẹ́ kí Facebook, otherwise Facebook máa close the program yìí. Kọ́n bá ti lè rí pé àwọn èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ máa bá mi tẹ love and like. Àwọn olórí burúkú kan wà tó fẹ́ pull it down, tó ti ń report torí pé kí ni tí olùṣọ́ tó lọ lùrùka ẹ̀rẹ́ yẹn. Ẹ mú òrùka ẹ̀rẹ́, ó mú lọ síbi tẹ́ ẹ ti sọ pé ẹ ti ń pe Ọlọ́run. Àní ẹ mọ Ọlọ́run yín. Ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ ṣẹlẹ̀. Mo rí kíní ọmọ kékeré kan. Ọmọ yẹn mú orin kọ báyìí.
instead tí wọn ò bá tèmẹ̀ kó máa kọrin ìmísí orin tó ń kọ dídínà àforin Christian sí àwa ṣọwọ́ báyìí bẹ́ẹ̀ ni gbogbo ohun àwọn àgbàlagbà bẹ̀ kí lorúkọ ọmọkùnrin tó ń kọrin fún sẹ̀lẹ̀ yìí tí dádì ẹ̀ ṣaláìsí nígbà kan ní kinní kan yẹn kí lorúkọ ẹ̀ o tó lè jí pàǹpà báyìí broda ló máa ń wọ̀ kí lorúkọ ẹ̀ o wọ́n ní one uplift boy yẹn ó ní ohun láti máa fi kọrin ẹ̀mí orin ẹ̀mí tó ń kọ nínú sùtánà wọ́n náwó fún lórí stage ńbẹ̀ ṣùgbọ́n orin tó ń kọ orin àwọn Pentecostal ló ń kọ àwa tún mú orin sẹ̀lẹ̀ mọ́ ó pa èèyàn Mega 99 God bless you Mega 99 òru àná ni mo rí èmi ò sùn lóru o wàá bá mi lẹ́nu ọ̀nà ṣáá ni máa bọ̀ wàá bá mi lójú fò ṣáá ni nǹkan tọ́rọ̀ mi ò ṣe yé yín ni ọ̀rọ̀ mi ò dẹ̀ lè yé yín bẹ́ẹ̀ ni Mega 99 ní gbogbo wọn nínú wọn dùn náà ni ọmọ yìí èyí ṣe spirit ọmọ yìí mo rí kọ ó ń kọ orin ṣùgbọ́n orin tí kìí ṣe orin sẹ̀lẹ̀ ló ń kọ kìí ṣe orin ìmísí ló ń kọ ẹ ká gbé orin sẹ̀lẹ̀ sẹ́gbẹ́ kan ẹ jẹ́ ká sọ̀rọ̀ orin ìmísí mi ì sọ pé àwọn tó ń kọrin tọ̀hún mi ì sọ pé wọn ò kọrin ìmísí o ẹ má ṣì mí gbọ́ o mi ì ní wọn ò kọrin ìmísí ẹ ṣáà rí pé mo play orin aláṣeyọrí lánàá gbémiró ẹ̀rí borí yẹn bó ṣe jẹ́ pé high life ni tó ó ní mínì ó gbémiró mi ò lè jábọ́ òun náà ló kọ ní gbogbo ohun tójú rí tí kò fọ́ ohun ti lọ àti kọrin ti pẹ́ ni mo ṣe wá yìn ọ́ bàbá òun náà ló kọ ayé ọpẹ́ yọ nígbà tó ti di pé kó ti lọ ṣàmúlù málà pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí tí gbogbo wọn tó ti jọ ń da gbogbo ẹ̀ pọ̀ Ọlọ́run á máa ṣàánú gbogbo now ọmọ yìí is a very young lad kò tí lè ju 10-11 lọ tó bá pẹ́ ní tí stature tó cheat ẹ̀ṣá kò tí lè ju 12 lọ which I doubt very much he has a good voice but tó yẹ pé kẹ́ jẹ́ kórin ẹ̀ kó jẹ́ solemn one kó jẹ́ orin ìmísí tó bá tìjọ mu gbogbo orin tó ń jáde nísìn ló ń kọ and you keep on supporting such ẹgbẹ́ mi lọ sí studio jàre bóyá ohun mi ajáde anyway tó bá ti fi mic tó máa ń change ohun yẹn voice changer tó bá ti fi sí bá dẹ̀ ti láyé tí bá ti lá oyin tí mo ti fi tí mo ti jọ̀gẹ̀dẹ̀ tí mo jọ̀gẹ̀dẹ̀ mo fọ̀gẹ̀dẹ̀ jóyin ohun mi àwọn máa succulent wà ní irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ tèmọ̀ pé this is a new beginning of Celestia ó yá ìwọ má lo ohun táwa ń lò mọ́ yìí àwa ti yàbàrà all right my sweetheart a máa ṣe yẹn lórí WhatsApp wá ṣe láago mélòó lẹni kí n tó lọ ṣe voice training mo ti gbọ́ ish láti Church of England ni mo ti ń kọrin tí mo fi gbọnú sẹ̀lẹ̀ mo ṣe stop nígbà gbogbo ránun dákúdákú tó yẹ pé pékélé èmi ò dẹ̀ mọrin pékélé kọ mi máa lùsì bíìtì ni gbogbo orin ẹ modify ẹ jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀ ká padà wá sórí kókó of the matter Olúwatóyìn ti ń dàgbà mo ti ń rojú mi ń bí báyìí
àgbà finally yọ lójú mi. Mo ríra mi tán lọ́sàn yìí o, àgbà finally yọ lójú mi. Báwo lo ṣe máa mú òrùka tó lè pa èèyàn tó máa mú sápò lọ sí ibi tẹ́ ń pè ní ilé àánú tí gbogbo yín tẹ́ lọ dùbúlẹ̀ sí? I know pé ìgbàgbọ́ oníkálùkù kò mú lára dá, ṣùgbọ́n ibi tẹ́ wà kò kí ṣe lè ọwọ́ igbó, ibẹ̀ náà láti máa bá wíìdì tó ta sọ́sọ́ burúkú wọ́n ti mú gbó burúkú, ẹ wá bọ́ sórí stage ẹ̀ sọ pé ẹ fẹ́ kọrin fún Jésù àtàwọn onílù gbogbo wọn wá ya wèrè. Tí ò bá sí pé orí olùṣọ́ yìí orí ẹ̀ ti bàjẹ́, ó dẹ̀ ti ń ṣe kinní yẹn ti pẹ́, ó ti ń wá tẹ̀sí àwọn oríṣiríṣi nǹkan, òun ló lọ spark wàhálà yẹn up. Ó dẹ̀ tọwọ́ bàpò, ó dẹ̀ mú jáde, ó dẹ̀ fi gbà. Ìta ń wí yìí pẹ́, ẹni yìí náà tọ̀tàn ni o. Ó ṣubú ni, ẹ̀jẹ̀ gbẹ lára ẹ̀ straight up. Kì í ṣe pé àlùwò pé ó lù ó ṣubú sílẹ̀ ó mí díẹ̀díẹ̀, pé ìmí kan sì kù lẹ́nu, ó nà tọ̀tàn ni. Ẹ̀yin mẹ́rin tẹ́ ẹ wá sọ pé ẹ̀yin fẹ́ daṣọ bò yẹn, Ọlọ́run ò ní daṣọ bò lé ayé yín o. Toro ti dọ́dọ̀ èmi Olúwatóyìn, ọmọ Tádé ṣe. Ọlọ́mọ plenty worldwide, Tato Sibe of Celestia. Mi ò rí nínú reports. Gbogbo àwọn tó ti kú, àtẹ̀tọ́ gbé jáde kúrò nínú Basilica gangan. By the way, Ọlátọ̀ṣọ́ àbúrò mi Matthew. Má fòyà ńkọ́ o. Hey, tí a bá gbọ́ nǹkan kan nípa Máfòyà, àrókù ẹ̀, àráàyè ẹ̀, àríbósìkì, àrí sign of sickness, àrí sign of pó wà ní hospital, àrí kankan. Ṣùgbọ́n gbà tẹ́ ní pé ẹ ṣojú ayé, ẹni kan dáwó, ẹ tún gbé padà, ẹni pastor, wọ́n ti dáwó. Wọ́n ti ṣe bákan. Ẹ lápá, ẹ lórí ló kọ́kọ́ fi gbá. Mo ní báwo ni wọ́n ṣe máa forí gbá tó máa di, wọ́n máa ṣe operation orí ẹ̀. Okay, it can happen. Ẹ tún yí kúrò ńbẹ̀, ẹ lápá ló fi kán. Ẹ tún yí kúrò ńbẹ̀, ẹ lẹ́sẹ̀ ló fi kán. Ẹni bàrá àdí ni. Ẹni kò níyàwó, kò lọ́mọ, kò lọ́kọ, kò lálé, kò ní nǹkan kan, ṣé kò lẹ́bí kankan ni? Kájọ pé mo kú ọ̀run ni Tọ́ṣọ̀, tẹ́ni yìí dẹ̀ mú ẹ gẹ́gẹ́ bí bàbá, òun dẹ̀ ni head of security. Àgbọ̀n kankan ṣe ni pé tẹni tó bá kú, òun ló gbé nísẹ̀lẹ̀. Ẹni tó kú ni tiẹ̀ gbé nísẹ̀lẹ̀, wọn ò rán ẹ. Ìdílé Ọ̀ṣọ́fà, they are used to using people and dump them. When the trouble comes, they will not stand by you. Torí wọn rán ẹ níṣẹ́. Wọ́n sọ pé fẹ́ joyè jàfojo. Many people ní ó bá mi sọ̀rọ̀ ọmọ lórí WhatsApp, and I don't give a poo. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mo post ni wọ́n ń wò. Wọ́n ò fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́. Nítorí kíni? Nítorí loyalty sí Tọ́ṣọ̀. Who the hell is Tọ́ṣọ̀? Tí wọ́n tó ń sọ pé o ní loyalty olóyà sí Tọ́ṣọ̀ yẹn, tí kankan bá ṣe é lẹ́yìn Tọ́ṣọ̀ ni wo bẹ̀ lẹ́ẹ̀mejì. And you call yourself a shepherd. You're supposed to be saying the truth. Nítorí pé àìlè sòótọ́ yín náà lọ́lọ́run ṣe gbé irú àwa kọ̀rọ̀jọ́gbọ́n báyìí jáde. Kókó of the matter. Ẹ̀yin mẹ́rin tẹ́ gbé ẹni tí wọ́n lù ní oògùn àlùkù, kì í ṣe pé àlùwò, kì í ṣe pé àlùdá fọ́ọ̀mù lẹ́nu, kì í ṣe pé àlùtọ̀. Tó máa ní no, ẹ̀mí díẹ̀díẹ̀ sì wà lára ẹ̀. Ó yá, ẹ lọ wá aláboyún àbí kẹ́ lọ wá ọmọ tí kò tí bàlágà, kẹ́ ní kí wọ́n wá tọ̀ sí lẹ́nu kó lè jí padà. Ó gbà báyìí ẹ̀jẹ̀ nìyẹn gbẹ̀tán ni. Ẹ wá àrùjáde ń bẹ̀ yẹn. Ṣé pásítọ̀ ò mọ̀ sí?
àbí àwọn tó wà lábẹ́ pásítọ̀ Mobi yìí ná Ọ̀ṣọ́fà EMF Friday Emmanuel Friday ṣe lọ fún mi pé sọ létí ọ̀dádì wa dádì wa baálẹ̀ olórí gbogbo àwọn baálẹ̀ torí baálẹ̀ làwọn abẹ́ ọba la máa pè wọ́n ni a lè pè wọ́n lọ́ba torí àlọ́ba nísẹ̀lẹ̀. We don't have supreme. So reverend ni reverend ni sùn àwa ní eminence sì baálẹ̀ grade 3 ni wọ́n. Uncle mi Emmanuel Friday baálẹ̀ àgbà ìjọ mímọ́. Ẹ tún ti jẹ́ kó tún ti drag anyway ó ti ẹ̀dá ẹ̀ ń tó lẹ́sẹẹsẹ ni ṣe rí àwọn tó kù yẹn àwọn tó ṣe pàtàkì tó ṣe kókó tí ẹ bá pè wọ́n kí ẹ bá wọn ní ìfọwọ́sowọ́pọ̀ tó dákẹ́ sọ pé gbogbo àwọn olórí burúkú tẹ̀tò ní sínú NPIC yín kẹ́ ẹ lọ dànù kẹ́ ẹ lọ pé gbogbo iṣẹ́ tí bàbá yín ṣe sílẹ̀ tẹ́ ẹ dàrú nítorí ìjẹkújẹ òkúṣẹ́ bẹ̀rẹ̀ ni o ẹnìkan tún ti kú lánàá ọ̀sìn wọ́n pè ní bàbá wọn nítorí bàbá tèmi ti kú tipẹ́tipẹ́ ẹ lè sọ pé bóyá torí ẹ̀ lójú mi ṣe dá prophet náà ni ṣe rí àwọn prophet tó máa kú lọ́dún yìí wo àtọmọdé àtàgbà ọ̀rọ̀ eléyìí pé ọ̀rọ̀ máa ní rí ikú ọ̀wọ̀wọ̀ kọ́ ikú ọ̀wọ̀wọ̀ ti wọnú ṣẹlẹ̀ torí ẹ̀yin àgbà ẹ ti pa títì ní aró ẹ̀jẹ̀ tásíkì fọ́ọ̀sì bá mi àjọ viva mẹ́ ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ sí pé wọ́n lu ẹnìkan ní oògùn àlùkù tí àwọn mẹ́rin kan tí mi ò tí ì ní gbé jáde nísìnyí torí ọmọ dáadáa ni mí. I'm loved by Jesus. I'm a good girl. Ṣùgbọ́n tẹ́ bá ṣe the needful. Eléwé àsọkò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Torí àwọn tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àti ìrí wọn. Ká máa sọ pé ẹni tó wá kú ní àárín èrò tí wọ́n dẹ̀ fẹ̀yìn pọ́n jáde tí wọ́n dẹ̀ bò mọ́bẹ̀. Láàárín ilẹ̀ àánú yẹn náà ni. Ṣùgbọ́n ọmọ ọlọ́mọ tó tútù mú tó wọ pullover. Ẹ̀yin ìyá ẹnu ọ̀nà. Ibẹ̀ náà náà gbà kọjá o. Àbí ẹ̀kọ́ náà gbà kọjá. Ẹ̀yin oníbodè ọ̀ràn. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ iṣẹ́ lẹ̀ ń ṣe yẹn àbóṣì. Ẹ̀yin tí kò sí mi sí kankan lára yín. Nonsense. Èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín 30 minutes ni mo sọ mo ti lò 48 minutes so I have to keep to my word. Mo ní appointment nínú kitchen mi. Mo fẹ́ lọ ṣe nǹkan. Mo fẹ́ lọ mú ewúro kí n dàpọ̀ mọ́ àpọ̀n kí n wá fìlà kí n fi gbé sọ́hun àti ugu díẹ̀. Ibla! Yé! À ń padà bọ̀ lálẹ́ láago 8 lórí ọ̀rọ̀ fẹ́fẹ́. Yay! Let's talk about sex, baby. Let's talk about you and me. Ó yá! Ẹ bá mi kọrin ní ẹ̀yin tèmi. Tásíkì fún ọ̀sì. Bàbá àjòví wọ́n pè yín o. Wọ́n ti dárúkọ yín o. Ẹ̀yin ọ̀rọ̀ náà kọ́ o. Àti gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀yin lẹ mú gbálẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣàpín fún gbogbo yín káàkiri. Pẹ̀lú gbogbo agbádá òṣìṣì gbogbo yín agbádá tí ò ní mínì. Ránkì tọ́lọ́run ò mọ̀. Àmì òróró tí ò ní kankan nínú. Tó yẹ pé kòròfò wọn kàn fi gbájú gan yín ni. Ẹ̀yin tí Amẹ́ríkà ẹ kú ìnáwó oyè tún ti bẹ̀rẹ̀. Àsìkò àti tòróró ti ń bọ̀ lọ́nà. Ẹ̀yin tí London wọ́n á rọ̀rọ̀ ta fún yín lọ ẹgbẹ́ ní bí ọ̀kan gbórí ẹ̀ sílẹ̀ bọ́ gbọ́wọ́lé ikú ló gbà. God bless me. I love you all with the love of Christ. Geisha ẹ má yẹ ká pè wọ́n lẹ́lẹ́mì geisha torí mo ra geisha lọ́jà níjẹta tí mo máa rẹ́ atarodo sí tí màá fi jẹ iṣu. Ẹ̀mí geisha tó tún ṣì ń fúnyàn ní nǹkan tó dáa. Àwọn ilé ìwọ̀n tí ẹ̀ ní ti geisha lára wọn ní ẹ̀mí geisha wọn ní kankan. Ẹjọ́ ẹ bá mi reactivate
ẹ bá mi reactivate Facebook yín. You see, the thing is, many people are using Facebook Lite. When you are using Facebook Lite, it's very, very cheap. Kò kí lo data tó pọ̀. Facebook Lite kò kí lo data tó pọ̀. So tẹ́ bá wá reactivate kẹ́ béèrè fún ẹ̀rí kíní kan lórí program mi, wọ́n máa ní ṣé ẹ fẹ́ notification fún gbogbo program. Ẹ bá mi click lórí ẹ̀. Otherwise, ẹlòmíì ò kí get notification mọ́. So ẹ bá mi reactivate àwọn account yín. It's very good láti lo Facebook Lite. Show you wa. Ọ̀pọ̀ èèyàn náà tí mi ò kí rí Facebook Lite ni wọ́n ń lò. Àwọn olóyè àlùbọ́sà. Now you are talking. Ọ̀pọ̀ èèyàn ló ń lo Facebook Lite tí wọ́n wà lórí page yìí, but wọ́n máa rò pé bóyá mo ignore wọn ni. Mi ò ignore yín, but mi ò lè rí yín. Nítorí kíni free data lẹ ń lò, so mi ò lè rí tẹ́ bá wo program mi ò lè rí, àti pé many people ni mi ò kí pé orúkọ wọn, but àwọn tó bá jẹ́ tèmi tó máa ń comment, I have to appreciate you all. Ẹ̀yin lè jìká mi tí ò jẹ́ kí ẹ̀wù kí ó bọ́, ẹ̀yin lè bí a máa bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ọjà tẹ́ fi ń pọ̀n mí kò ní tú lójijì, èmi náà dẹ̀ ní fẹsẹ̀ wọ́lẹ̀ lẹ́yìn yín. Keep me in your prayers. Ogun tí Ọlọ́run ọba tó ṣẹ́ fún mi lánàá, ogun ńlá mà ni, ogun ńlá ni. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Ayé ò ní dì yín mọ́nú. Ayé ò ní máa mú orúkọ yín kiri lórí nǹkan tí ẹ mọwọ́ tí ẹ mẹsẹ̀. Mi mọ̀ bí tí wọ́n ti mú orúkọ mi àti fọ́tò mi dé. Fọ́tò is free lórí Facebook. Ṣùgbọ́n àwọn kan ta ni wọn ò tọ́. Tó bá yẹ pé bó ṣe ta ni wọ́n tọ́, kò ní dẹrun nídìí mọ́ wọn lọ́wọ́. Ó ti wá dẹrun nídìí mọ́ wọn lọ́wọ́. Ayé ò ní rí yín mú. Ẹni tí ẹ ṣẹ̀, tí ẹ rò, ṣùgbọ́n tó ń bá yín wá ọ̀tá kiri. Ọ̀tá ilé akọjú sí, ọ̀tá òde akọjú sí. Amọ́niṣe ni afàìmọ́niṣe ni akọjú jà sí. Oyún inú àti àṣẹ ìdí wọ́n á dìde ogun sí. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ jí ká tó jí wọ́n á kọjú ìjà sírú ẹni bẹ́ẹ̀. Àwọn tó ti sùn táwa sì wà lójúfò wọ́n á kọjú ìjà sẹ́ni náà. Ewé inú igbó á dìde á kọjú ìjà sẹ́ni náà. Igi igbó á kọjú ìjà sẹ́ni náà. Ewé ẹ̀bá ọ̀nà á dìde á kọjú ìjà sẹ́ni náà. Ṣùgbọ́n kó tó ṣe àṣẹ o, ronú dáadáa o pé wọ́n náà ò bá tèèyàn jẹ́ o. Torí kéèyàn tó lè lọ post mi jáde tó dẹ̀ pé the whole wide world tó tag wọn on things I know nothing about, and you've been keeping it for years. Olúwa ṣeun. God bless you. I love you with the love of Christ. Ẹ jẹ́ ká padà wá ní alẹ́ yìí. Ó dà pé kò sójò ní Nàìjíríà this time. Ọlọ́run ṣá fún wa ní network. Ọ̀rọ̀ tá à ń sọ lánàá lórí marital issues. Very, very important topic. I like to stop lánàá because of network. So Ọlọ́run á fún wa lójú ọjọ́ lẹ́ni, a lè parí ẹ̀. Ṣùgbọ́n bó bá ṣe wọn Ọlọ́run ni kò ṣe ṣọlẹ̀. Àwọn tó mọ̀ mí. Ẹ̀mí làwa fi ń ṣiṣẹ́. Kó tó di 8 o'clock, tọ́n bá tún ní kí n jáde, kí n wá sọ nǹkan kan mo tún lè jáde. Tí mi ò bá ṣe, ara mi ò ń balẹ̀ ní èmi náà kan. I love you more. Ta ló fẹ́ wá bá mi jẹ nǹkan tí mo fẹ́ ṣe yẹn, tí mo bá pò tán, máa ya fọ́tò ẹ̀ ránṣẹ́ sí yín, kọ́nà fún yín lè máa dá tòló. I feel like giving out some datas. I feel like giving out few datas. Data 200 naira ni o. So kẹ́ni kankan máa sọ pé bóyá ẹ máa play smart o. 200 naira ni data tí máa fún yín. Kò ní jù bẹ́ẹ̀ lọ. So tí bá dé nírọ̀lẹ́. Mi o, ṣé gbọ́, oníkálùkù tí ń kílẹ̀ mú mi o. Tó bá di after the program, máa ju question kan jáde. Ẹni tó bá tètè grab copy,
ó máa gba data 200 yẹn pọ̀ o 200 naira data ó pọ̀ o Ìjẹ̀bú ni mo fẹ́ ẹ jẹ́ ká yí sí 50 naira data. I love you all. Olórí Gbèrò ó dá mo ti gbọ́. You are number one. You have to be the first one to answer the question coming on the way. It's a very simple question, but I give glory to this. Coming láti lọ síbo láti wá gba data àbí kò sí data ò sí fara lé o data ò sí fún ara lé èyí data ò sí fún èyí tẹ́ bá ti jẹ́ admin data ò sí ó dà máa fẹ́ yìí ló ní 20 naira. Number one, everybody ló mú number one. I love you, I love you, I love you, I love you all. Okay, mommy, ẹ má worry ma. Ma send you sí lórí WhatsApp. God bless you ma. No question. Ṣé ń gbọ́. Kí má béèrè question kí kan má bẹ̀rẹ̀ sí ní ma. Okay, I will pick at random. How many people am I pick? Anyway, èmi àtàwọn admin a jọ sọ̀rọ̀ lẹ́yìn náà lé. I love you all. Shalom. Hallelujah. Yeah.